Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. ọlọ́mọ bí èṣù èyè mi kí ọ èyè o gbòde o ọlọ́mọ ayẹyẹ o èyè mi káre èyè o gbòde o olórí olólórí o èrò yeye olórí òróṣọbalẹ̀ jọ ugbáulé màmú kò lórí o àwùlé màmú kó lórí mi èrò yéye. Orúkọ mi ni ìyá ọ̀ṣun Bùkọ́lá Ifáṣemílóore aya Ògúndéire. Ó pẹ́ tán ti ń sọ fún mi pé ọ̀nà mi ni Ọ̀ṣun ṣùgbọ́n mi accept gbọ̀gbà tí mo wá rí one or two things mo ṣẹ̀ wá gbà fọ́gá mi pé iṣẹ́ agbọmọlà níṣẹ́ mi pé tí mi ò bá ti ṣe iṣẹ́ agbọmọlà yẹn pé mi lè rọ́nà lọ. Iṣẹ́ oògùn ni mò ń tà oògùn tí mò ń tà yẹn ó jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ agbọmọlà níṣẹ́ mi but mi ìfẹ́ ṣe tí n bá fi ọwọ́ ọ̀tún fún yàn ní oògùn ní paracetamol bó jẹ́ inú ló ń rún paracetamol tí mo fún yẹn ó máa ṣẹ́ fún rúnrún o torí bí mo ṣe jẹ́ agbọmọlà yẹn but mi ìmọ̀ra mi ń gbà yẹn gbọ̀gbà tí àwọn nǹkan kan bẹ̀ sí ní ṣẹlẹ̀ sí mi ni mo tó gbà fọ́gá mi so àtìgbà tí mo dẹ̀ ti gbà fọ́gá mi tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ Ọ̀ṣun yẹn náà tí n bá bu omi fún yàn bójú orí ló ń fọ ó máa ṣiṣẹ́ fún ìyẹn omi Ọ̀ṣun mi Ògbó ni orúkọ omi mi Ògbó náà dẹ̀ ni orúkọ omi ọkọ mi náà Ọlọ́ṣun náà tún ní ọkọ mi ìyẹn ọba Adébánjí Ògúndéire ọba Ògbóni Ondo State Ọ̀ṣun làwọn náà but ìgbà tí mo ti wá gbà pé Ọ̀ṣun agbọmọlà níṣẹ́ mi báyìí tí mo ti ń ṣe bí èèyàn wá oyún bí mo bu omi yẹn fún bí wọ́n ti gbé ṣépè láti ìrandíran wa tó bá ti mu omi yẹn iṣẹ́ ìta fi bí ẹyọ kan gan tún lè bí mẹ́ta yàtọ̀ sí méjì so omi Ọ̀ṣun ti tọ̀dọ̀ mi ó wọ́ndà tó dẹ̀ jẹ́ omi ilé ọkọ mi ìyẹn omi Ògbó yẹn so náà ni mo dẹ̀ jókòó tì tí mò ń ṣe so kò sí iṣẹ́ tí mo dẹ̀ mọ̀ jù tó jẹ́ iṣẹ́ mi nídìí agbọmọlà yẹn náà ni ẹni tó ń wojú Ọlọ́run fọ́mọ. Òrìṣà Ọ̀ṣun jẹ́ ìyá ọlọ́mọ òrìṣà Ọ̀ṣun jẹ́ òrìṣà tó kó èèyàn mọ́ra tí ò kì í ṣe ìkà. Ìṣe gbogbo omi odò tó ń ṣàn ní omi ìmọ́lẹ̀ o ordinary omi tó jẹ́ bíi gọ́tà láti inú ilé wá tó ń tú ọ̀nà fún wọn kì í bọ ẹni tó bá jẹ́ ọmọ Ọ̀ṣun tó bá kọjá lórí omi tó jẹ́ omi mọ́lẹ̀ ó máa rí sáìn lára ẹ̀ tó bá kọjá ní bíríìjì omi tó jẹ́ omi mọ́lẹ̀ á rí sáìn. àǹfààní tó wà fáwọn tó ń bọ òrìṣà Ọ̀ṣun máa pọ̀ torí àwa la lówó àwa la ni ajé ẹni tó bá mọ̀ wá pé àwa la ni owó a máa kó owó yẹn fún kò ní ṣe ẹrú owó àwa la ni ajé nìkáwọ́ ẹni tó bá mọ̀ pé àwa gangan lówó tó bá ti bọ Ọlọ́run tó tún wọ́ṣìpù wa náà again owó ò ní wọn. àwọn bíi àkàrà
ẹ̀kọ, èkuru, ìrèké, ẹ̀pà, sweets, chewing gum and so on. Tá a bá ti dé ìdí òòṣà Ọ̀ṣun, a kọ́kọ́ máa sọ oríkì fún. A máa kì í tó bá níbi tó wà á jáde sí wa. So àwọn kankan tá a fẹ́ fi bọ́ yẹn á lè jẹ́ ìtẹ́wọ́gbà. A gbọ́dọ̀ kọ́kọ́ máa sọ oríkì sí. Bí ẹ̀sáǹpù oríkì tọ̀dọ̀ mi báyìí tí bá ti fẹ́ lọ bọ omi lọ́dọ̀ mi. So a ti máa lu àjìkí báyìí tá a ti máa sọ oríkì sí. Kàárẹ̀ o èyí lọ́mọ ó máa rí já àgùndé mọ́ olóru ètò gbó olódó idẹ àṣà àsìmí àgbàrá obìnrin gbọ̀nà ọkùnrin sá kàárẹ̀ o yé mi. Ìyá Onífá Ọ̀ṣun gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìyàwó ni Ọ̀ṣun ọkọ ni Ifá. Kì í ṣe ìyá Onífá yẹn ó gbúdọ̀ jẹ́ apẹ̀tẹ̀bí. Ìyá Onífá apẹ̀tẹ̀bí ni ìyàwó Ọ̀rúnmìlà apẹ̀tẹ̀bí ni. Bí Ọ̀ṣun ṣe jẹ́ ìyàwó ni apẹ̀tẹ̀bí náà ṣe jẹ́ ìyàwó. Kò lè tẹ́ bá ti fẹ́ lọ bí léèrè nǹkan gbogbo nǹkan tẹ́nu ń jẹ pátápátá ẹ kó dání lọ ẹ lọ kó fún ẹ dẹ̀ sọ fún ẹ jẹ́jẹ́ ẹ tẹ́ bá ti bọ́tọ̀ yẹn wá sọ fún pé mo ya mú kù ọ yìí o kó bá di wò ibẹ̀ ọdún bèbè yìí mèwá ń bè yìí kó bá ti ṣe kò mí èyí kò jù yìí máa dì mú wá o so that a lè yà lára fast láti ṣe nǹkan torí ẹ ti jẹ́jẹ́ ń bẹ̀. Rárá o Ọ̀ṣun ò kì í ṣèkà o Ọ̀ṣun ò kì í ṣèkà rárá a máa wá fẹjọ́ ara ẹ̀ sùn ẹni instead tá a fi hàmù ẹ a wá tó bá jẹ́ni tó ń ríran ó lè wá lójú oorun ó lè wá físíkà kó wá sọ fún tó bá yẹ pé bí for example báyìí bí ẹni tó wojú Ọlọ́run fọ́mọ tó lọ jẹ́jẹ́ pé tó bá ti fún mi lọ́mọ tó bá ti fẹ́ ṣọdún ẹ o màá mọ ẹyẹlé wá o màá kó gbogbo nǹkan tẹ́nu ń jẹ wá o ó ti bímọ kò mú anything wá. Ọ̀ṣun yẹn lè sọ ara ẹ̀ di èèyàn á wá bá ìsádà kó lọ bọ́kọ ẹ̀ tó bá mọ̀ pọ́kọ ẹ̀ ló ní làákàyè ó lè lọ bọ́kọ ẹ̀ kó sọ pé nǹkan báyìí tẹ́ wá gbà tẹ́ ẹ̀ dẹ̀ sọ fún mi pé máa fún mi ní nǹkan báyìí á máa remind wọn ní instead tá a fi ṣèkà fún wọn Ọ̀ṣun ò kì í ṣèkà o. Ọlọ́run wà o tílẹ̀ bá ti mọ́ Ọlọ́run náà la kọ́kọ́ ń kì ká tó lọ máa bọ ọmọlẹ̀ wa Ọlọ́run la kọ́kọ́ máa ń kì torí Ọlọ́run ló dá Ọ̀ṣun tó dẹ̀ dá àwa náà. Ó níbi ibi orí dání sí là á gbé. Èmi báyìí tí mo mọ̀ pé ọ̀nà Ọ̀ṣun lọ̀nà mi ní ìyọjú ràn lọ sí ṣọ́ọ̀ṣì lọ máa fò sókè mọ́ nígbà tó jẹ́ pé ibi tán dá mi sí nìyẹn mo ti kọ́kọ́ ń lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ wọ́n ní kí n ṣọ̀nà mi torí ìgbà tó kọ́kọ́ sọ fún mi pé aṣọ funfun mo lọ sí kérúbù mo lọ ń wọ gámẹ́ǹtì wọ́n tún fi mí joyè nínú kérúbù still the same ni. So àtìgbà tán dẹ̀ tí mo dẹ̀ ti gbà pé ọ̀nà Ọ̀ṣun lọ̀nà mi so mi ní problem láti gbà yẹn. A lè jọ́ọ̀jì o a lè dájọ́ iṣẹ́ ọwọ́ wa ló máa dá wa lẹ́jọ́ irú àwa tá a jẹ́ agbọmọlà ẹ̀ báyìí tára èèyàn dá tí mo bomi fún tára ẹ̀ dá ṣé ìyẹn lọ́lọ́run fi máa sọ pé kí n lọ wọná. Ibẹ̀ la dẹ̀ ti rí àwọn ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé mi ò criticize o tán gbèyàn lọ́bẹ̀ tán fi ẹni tán sọ di ATM tí wọ́n dẹ̀rẹ́ nìyẹn tọ́jú but iṣẹ́ tí àwa tá à ń bọ Ọ̀ṣun tá a bá ní lè ṣe tó bá gbé dọ́dọ̀ wa sọ pé a lè ṣe tá bá ti bi ìyá léèrè tó bá sọ pé kò ṣeé ṣe pé ó ní nǹkan tó insurance kan tó cover ẹ̀
a máa sọ fún a ní gbowó lọ́wọ́ ẹ̀ rárá a kì í gbowó èèyàn jẹ àwọn onímọ̀lẹ̀ generally tó bá jẹ́ onímọ̀lẹ̀ gangan wọn ń parọ́ wọn dẹ̀ ń gbowó èèyàn jẹ pé wọ́n fẹ́ tọ́jú èèyàn báyìí wọ́n gbá láìsàn wá sọ́dọ̀ ẹ pé tó dẹ̀ ti bìyà lérè tí ìyá ti sọ pé á ṣeé ṣe ìwọ ló mọ nǹkan tó lè fi tọ́jú ẹ̀ tára ẹ̀ bá ti dá àwọn ló mọ nǹkan tán máa fi compensate ẹ padà. Eye mímọ́ nínú omi àjífùlù pé òkun o ìlẹ́lúmọ̀lẹ̀ omi. Eye mímọ́ nínú omi àjífùlù pé òkun o ìlẹ́lúmọ̀lẹ̀ omi. Eye mímọ́ nínú omi àjífùlù pé o. Ìmúra wa náà ni a gbọ́dọ̀ máa wọ aṣọ funfun ní gbogbo ìgbà bọ̀ àwa kọ̀ọ̀kan tá a bá ti ń ṣorí kunkun ó máa ń yọ̀ọ́lẹ̀ fún wa bírú èmi báyìí aṣọ funfun náà ní kí n máa lò ní gbogbo ìgbà aṣọ funfun yẹn ìgbà tí mo sì ń lọ kérúbù náà ti ń sọ fún mi mọ̀ pé kì í ṣe aṣọ funfun kérúbù náà ní kí n máa lò gbàgbà tí mo dẹ̀ ti wá sí ọ̀nà mi torí babaláwo ni dáàdì mi náà tí mo dẹ̀ ti wá sọ̀nà mi kò sí nǹkan tí mo lù tí ò dùn fún mi o kò dẹ̀ sẹ́ni tí mo tọ́jú tára ẹ̀ ò dá kì í ṣèmi náà ìyá mi ló bá mi ṣe o torí mo kéré. Èèwọ̀ ẹ̀ ni aṣọ dúdú kò fẹ́ kéèyàn máa wọṣọ pupa Ọ̀ṣun tọ̀dọ̀ mi náà kò fẹ́ ìgbín. Èèwọ̀ omi mi nìyẹn. Ṣé ìyá bá bímọ ọmọ yẹn lè lọ ìlú míì kó lọ dúró síbẹ̀ ó máa jẹ́ orúkọ míì ńbẹ̀ ṣé àpò nígbà téèyàn ìyá bá bímọ òkun gangan ní olórí gbogbo wa but ìgbà tó òkun bímọ everybody lọ sọ́nà tiẹ̀ ìkan lomi tó jẹ́ òkun but ìyá ò lè bímọ kó sọ ọmọ yẹn ní orúkọ ẹyọ kan ṣoṣo different name everybody ń jẹ́ but òkun gangan ní ìyá wa ìyálàyá wa. Yèyé oore yèyé o bó ṣe ń kí ìyá nì oore yèyé tó ń sọ yẹn oore yèyé tó ń sọ yẹn ìyá wa náà la fi ń kì ṣàpò oore yèyé ṣàpò èmi bá fẹ́ kí omi ti tèmi bá wà sọ pé kàárẹ̀ o yé mi tó bá jẹ́ àwọn ọmọ Ọ̀ṣun ló fẹ́ kí omi tiwọn wọ́n á sọ pé oore yèyé ò sì general tá a bá lọ Òṣogbo. Nǹkan tí mo mọ̀ jù báyìí ni obìnrin tó wojú Ọlọ́run fọ́mọ ọkùnrin bá kó àrùn mo mọ ìtọ́jú wọn àrùn bíi àtọ̀sí bíi sùìtì mo mọ̀ tọ́jú ẹ̀ medically and spiritually mo mọ̀ tọ́jú ẹ̀ àti ẹni tó ń wojú Ọlọ́run fọ́mọ yẹn mo mọ̀ tọ́jú ẹ̀ náà. Thirdly, asthma iṣẹ́ tí mo mọ̀ nìyẹn tí mo specialize lé àìsàn tí mò ń tọ́jú tí mo mọ̀ tí mo jẹ́ specialist lé lórí jù ni obìnrin tó wojú Ọlọ́run fọ́mọ àti ọkùnrin tó kó àrùn àtọ̀sí àti sùìtì àti any infection bẹ́ẹ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo mọ̀ tó dá mi lójú. Ìkẹta ni asthma